ọlọ́gbọ́n lórí ẹja mú òǹgbọ́ dìlú ẹ̀ mú ọmọ ìta òtù bí ọmọ èkó ọmọ ọlọ́gbọ́n ṣe bí ojo ọmọ òde bí ìjàdọ́ ọmọkùnrin ọmọ ìta òtù bí ọmọ èkó ọmọ ìlú ìṣọjà ọmọ tùlùgbẹ̀gìrì ọmọ abígi oko òjò túmọ̀rọ̀ ọmọ ìlú arẹ́yẹ kárọ̀kọ̀ ẹ̀yẹ ti lọ àti mi ọmọ erélú ẹ̀bíyè ọmọ olúpààyàn ọmọ bínú jọ́kìrẹ́ gbàpàràwò ìkọ́lé ìjùkọ́jù ìkọ́lé ìjàkọjà ọmọ yẹn wà lé èyí máa jẹ káàbọ̀ iye mi wàá ṣàṣeyè wàá ṣàṣeyọrí o wẹ́ẹ́ máa fa ìsọ̀ lóko. àbúrò ọkọ wọn ni mo jẹ in fact ìyàwó ni wọ́n jẹ́ o but she's not a wife she's a mother she's a confidant she's a sister she's all in all to everyone in the family anything you need she's ready for us at any time anytime you call her she always she always stand in fact I think I always call her my sweet heart ẹ̀sìn máa ń pè ní olólùfẹ́ mi torí aníyàwó lé tó pọ̀ o aníyàwó lé tó pọ̀ o wọ́n ti ṣe rí ajé special woman. I will shout, I will sing, 'cause anywhere, come and see you, I will shout. Òtítọ́ ní ọ̀rọ̀ náà wípé they are worthy to be emulated. Nurse is a wonderful woman, like I normally call her. Mommy nurse, mommy nurse. She's a wonderful woman. She's humble. And you know, when you are humble, you get many things from people. And so, mommy nurse, gbogbo iṣẹ́ tẹ́ fi dúró ṣe ẹ̀ ní fìdúgbòlẹ̀ jẹ́. She's a prayer warrior. Kò dìgbà kéèyàn má ṣe wọ́n ó jẹ́ pé ìlànà Christian ni wọ́n máa gbà ó jẹ́ ti Muslim náà wọ́n máa gbà wọ́n ní ìforítì wọ́n ní ìfọkànsí. She believes in hard work and she believes in forwardness. She wants everything to move on smoothly and she wants everybody around her to be happy. See, you are stinking. You are smelling, man. You know what to die, you know. You are smelling, guy. Please, just give me something to eat. I said distance. Show mommy a distance in me. So saying distance. I will sing the song of thee. No one like you, Jehovah. I will shout. I will sing. For the many, many things you don't do for me, Jesus, your love is so great. Me, ole shakawe, you shall glory, like me, Baba. Ribi, ribi, lo, sheo. Alaye, sapotito, Baba, ni mo shashamere. On behalf of my family, I thank everybody present here today for witness this remarkable occasion. Ọpẹ́ mi ò lókun mo dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀. Gbogbo àwọn tó ìwà lẹ́nu iṣẹ́ mo gbàdúrà yìí pé pẹ̀lú ìrọ̀rùn náà máa fi ìtayà lágbára Ọlọ́run. Àánú ni mo rí gbà lọ́wọ́ rẹ̀ ó wá bá padà. Jesus, your love is great in my whole life. I will shout, I will sing the song of the Saba. The Saba, I will shout, I will sing. There's nobody like you. The Lord is my shepherd, I shall not want. Olúwa lolùṣọ́ àgùntàn mi, kì yóò ṣaláìní. The Lord is my shepherd, I shall not want.
to lie in a green pasture. He restored my soul. Olúwa lolùṣọ́ àgùntàn mi, n kì yóò ṣaláìní. He made me to lie in a green pasture. He restored my soul. Olúwa lolùṣọ́ àgùntàn mi, n kì yóò ṣaláìní. Ó tọ́jú mi o bí ẹyin ojú, ó ń gbé mi lé ìyẹ́ apá rẹ̀. One time. 1, 2, 3. Ratatapati. 2. Lega. Ida
àwọn náà lè kẹ́sẹ̀ ilé ìwé báyìí ìsàrídà ìsàrídà Orúkọ Jésù.
Praise the Lord. Let's go. Hallelujah. I can see that we are still coming up. We are coming up. We are coming up. I want that hallelujah. I want us to shout that hallelujah so that those people at Balende, they will hear our voices. Let a living soul shout hallelujah. Amen. Let's have our seat. Right now we want to start the program. And I really want to appreciate all that are here already. I pray God Almighty will continue to be with us in the name of the Lord Jesus Christ. What we have on the program right now, so those of us that might not have it, let me quickly run through it so that we'll know what we have in stake this afternoon. Guests are already here. That's the arrival of the guests. And this shall be followed by the introduction of your guests and the dignitaries in our midst. This will be followed by calling all the celebrants. And after the calling of the celebrants, when the celebrant dance in, we are going to do opening prayer. After that, a national anthem and Ogomo Ogunshaya, our own Ogun anthem, shall also be read. Then there will be saying, why are we here? Followed by the chairman opening speech. This will also be followed by reading of the celebrant profile. And special prayer is also going to be said unto the celebrants. You know, she needs prayer even for the rest of our lives. Hallelujah. So this will be followed by celebrant dance and donation and gifts. Even this, there's going to be a dance with the less privileged. Hallelujah. So this shall be followed by refreshments and the presentation of gifts to the celebrants, vote of thanks by the celebrants of the husband, and there shall be a closing prayer. Praise God. Right now, we shall be calling every one of us. We are very, very important. We are all dignitaries. We have our representatives. And our representatives, we shall be calling them one after the other. And first and foremost, we'll be calling the chairman for today, who is no other person than our own amiable Dr. Opundare. Can we please help me to give a round of applause? Please keep clapping until the chairman. Okay. Until the chairman sings. Yes, sir. Thank you, sir. Bring it down quickly. Thank you, DJ. We also have our own
Alaji Kuyaro, who is also going to be the Daddy, you're welcome. Thank you, Daddy. Bring it down, DJ. So we also have in our midst the special guest of honor for today, activities, and that is in person of Chief R.A. Lawal. Please help me to celebrate. Thank you, Mr. DJ. Right now, I'll also be calling Pastor and Pastor Mrs. Shegun Olatayo. Pastor and Pastor Mrs. Olatayo. You're welcome, darling. Hallelujah. Yes, a round of applause. Please, let's celebrate them. Let's celebrate Jesus in the life of our daddy. Daddy, you're welcome. The Lord will uphold you to the very end in Jesus' name. That is Pastor and Pastor Mrs. Olatayo. Thank you, Daddy. We appreciate you. We celebrate Jesus in your life. Yes, we are getting nearer to why we are here this day. Right now, we shall be calling I said earlier, I said all of us, we are all dignitaries. But all of us cannot be here. That is why we are having our representatives up here. So, right now, the next thing on the agenda is that we are going to call the celebrants. She is going to dance. Mama Sonny, you are going to dance. Maybe you know that. Yes, so you will go to the back. You will go to the gates. And then you will dance. It's your day. You must rejoice. It's the day the Lord has made. It's your
We are all dignitaries, we are all special, as I've said. But please, all of us can be on the high table, so we just have to represent us. Mr. S.A. Olushola, please come to the high table. Thank you, Daddy. Let's celebrate Daddy now. Daddy, you are welcome. We appreciate you. Thank you so much. Thank you. Yes. Right now, we are all going to stand up on our feet. We want to recite our national anthem and Ogun State anthem. Mr. Nija, I hope you have it. Ẹ jẹ́ kí gbogbo wa dìde lórí ẹsẹ̀ wa. A fẹ́ kọ orin ògo orílẹ̀-èdè wa Nàìjíríà àti ti ìpínlẹ̀ Ògùn wa. Did you yes? Àwọn mọ̀rẹ́ nítorí pé ẹni tí a ṣe lóore tí kò dúpẹ́ bí ọlọ́ṣà kò ní lẹ́rù lọ ni. Èdè tí wọ́n ṣe wòye pé àwọn fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ní gbogbo ìgbà tí àwọn fi wà ní ẹnu iṣẹ́ yìí ọkọ̀ ọba àdába kò ṣá wọn lẹ́sẹ̀. Àkóbá àdábá Ọlọ́run ò jẹ́ kí wọ́n rìn. Wọ́n tún fẹ̀yìntì nígbà tí dáàdì náà táwọn náà fẹ̀yìntì ní bí ọdún mélòó sẹ́yìn. Àwọn náà wò pé nígbà kan náà ló máa kà wọ́n ṣùgbọ́n wá ti kan mọ́mì náà báyìí ó ti ẹ̀wà dá bóyá àdìsọ bóyá lẹ́nu kan bóyá ṣe máa bí ọmọ rìtáámẹ́ǹtì àmọ́ wá sọ ní ẹlẹ́rìí yes now àyìn àti dáàdì náà it's going to be ẹ̀jẹ̀ wọn máa yín all the time ẹ̀jẹ̀ wọn máa yín lóra yín. Bí Ọlọ́run ga fún ọjọ́ dáadáa tí a ní níbi ayẹyẹ oníbẹ̀rẹ̀ tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́. Mo lè gbọ́dọ̀ gba pé mo jẹ́ alábàápín nínú ìpéjọpọ̀ nítorí pé kí ni irú ire báyìí ní gbogbo náà máa ń béèrè ìlọ bí mo ṣe ń kàn wọ́n wá lé ìlú ìyá ẹ̀ báyìí náà báyìí mo wá lórúkọ Jésù. Mo kí àwọn bàbá tó wà lórí ìjókòó mo kí gbogbo àwọn ẹ̀gbọ́n àwọn ẹlẹ́gbẹ́ mi gbogbo ìdẹ́ mo tún kí àwọn kọ̀ọ̀lìsì tó wà níbí torí èmi náà wọ́n ní àwọn onítọ́jú èmi náà ṣe nínú ẹ̀. Mo èdè bí mo ti rí àwọn èèyàn ní méjì mẹ́ta mẹ́rin tí àwọn ṣe iṣẹ́ ṣùgbọ́n mi gbọ́dọ̀ máa kí mo ní pé kí ni àjọjẹ́ colleagues náà ní Nigeria of Health Education economic teaching and academics. Màmá wa mo ní ó ṣe ìkayọ̀ oníbejì lẹ́nu. Ní àkọ́kọ́ wọ́n ṣe ọjọ́ ìbí 68 láti fi gbé wa. Wọ́n tún wá ṣe ìfẹ̀yìntì lẹ́yìn iṣẹ́ ọdún márùndínlógójì gbogbo jẹ́ tó jẹ́ ọdún nǹkan méjì ló ṣe nìyẹn. Mo rẹ̀ MC wa ti sọ̀pọ̀lọpọ̀ lẹ́ẹ̀kan nípa wọn ní pé wọ́n ti bẹ̀rẹ̀ láti ìbẹ̀rẹ̀ ilé ẹ̀kọ́ kékeré tí fi débi tán dé yìí tó tún sin ọba tó ń sin ìjọba tó lẹ̀ sin ní àṣeyọrí. Nǹkan ayọ̀ ni adúpẹ́ Ọlọ́run pé wọ́n bẹ̀rẹ̀ dáradára wọ́n dẹ̀ parí dáradára. Lọ́wọ́lọ́wọ́ àárín wọn pé wọ́n ń jó wọ́n ṣe aláàbọ̀ ara àárín wọn wípé wọ́n ń jó inú wọn dùn torí pé wọ́n ṣe àṣeyọrí lọ́dẹ̀ gbọ́dọ̀ bó àtàwọn àbí náà lórúkọ Jésù a ó ṣe àṣeyọrí. Gbogbo àwọn tí yóò tí ì fẹ̀yìntì tó ń múra tó wo ojú ọjọ́ báyìí ní àsìkò wọn máa kàn yín tó máa kàn àwa náà nínú ayọ̀ nínú ìdùnnú láwùjọ ṣe lórúkọ Jésù. Torí téèyàn bá bojú wẹ̀yìn ìjì á ti jà òjò pọ̀ ti rọ̀ sílẹ̀ tílẹ̀ ti fa mú ṣùgbọ́n a dúpẹ́ wípé wọn ò farapa nínú iṣẹ́ náà 35 classes never a joke
it's a very long journey in the civil service ṣùgbọ́n a dúpẹ́ pé wọ́n ń lọ re wọ́n bọ̀ re lẹ́ẹ̀kan sí gbogbo akáàbọ̀ sí àárín yìí wípé a lè darapọ̀ mọ́ Kayọ̀ báyìí ilé wọn ò dàrú gbà tó wà nínú iṣẹ́ ọ̀nà wọn ò dàrú wọn ò lásídẹ́ǹtì wọn ò níṣòro tó kọjá agbára wọn èyí ju ọpẹ́ ó ju ọpẹ́ lọ so ní àkókò yìí mi màsìkò tí ẹ máa kọrin báde fún wọn ṣùgbọ́n sáré bá mi kọ́ ti tèmi báyìí kó lè mọ̀ rìn ní wípé Boss is a jolly good fellow and I want us to, you may sit down, don't worry, or you may rise up if you care. Boss is a jolly good fellow. Boss is a jolly good fellow. Boss is a jolly good fellow. And so say all of us. Nísìnyí gbogbo agbọ́pẹ́ àwọn arájẹ̀gbó wà ní àwọn arájẹ̀gbó lè wà ní láti lókè wọ́n wà ní torí pé màmá ajẹ́ màmá dáadáa nígbà tó ń ṣiṣẹ́ tó ń bá jẹ́ màmá tó dára nígbà yẹn ni àwọn èèyàn ní kọ́wọ́ tì wọ́n lẹ́yìn láti jọ ṣe àṣeyọrí yìí tó mú kí gbogbo yín lẹ́ẹ̀kan sí ẹ káàbọ̀ sínú ìpàdé wa lórúkọ Jésù àṣeyọrí tí a ṣe lè ní tó bá kẹ́ nìkọ̀ọ̀kan náà ọba Ọlọ́run kò sí kò ní bíbàjẹ́ èyí lọ. Kuyoro is also the father of DJ. We also want to hear Kukoyi. Sorry, I don't know. I don't know why I kept mentioning that name. Our daddy Kukoyi to also give us a little speech. We want to hear from you, sir. Praise God. Hallelujah, somebody. Mo gbà pé ẹni tí ló ò dùn sí nǹkan tá à ń ṣe yìí kò wá síbí lónìí nítorí pé ara àṣeyọrí kan lélẹ̀ nínú ìgbésí ayé ọmọ ènìyàn nítorí pé a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ìjọ tí wọ́n fún wọn ní lẹ́tà àkọ́kọ́ fún rẹ̀ sọ pé níbi tí mo dé yìí o mo ti ṣàṣeyọrí o ara àṣeyọrí yẹn la wá dúpẹ́ lélẹ̀ nì lágbára Ọlọ́run tó kù nú ọmọ ìgbésí ayé wọn wá lò ní ayọ̀ àtàlàáfíà. Lẹ́tà ilé kejì ni pé ẹ jẹ́ ká lọ pàdé wọn ní mọ́ṣúárì Ọlọ́run sì fi ṣe bẹ́ẹ̀. Tàìsóde gbogbo àwọn tí wọ́n wà lẹ́nu iṣẹ́ tí wọ́n ń ṣe lọ́wọ́ báyìí irú ìta ṣe lónìí Ọlọ́run á jẹ́ pé ó ṣẹlẹ̀ sáwọn náà. Mo láyọ̀ láti sọ fún yín pé inú àwa tá a jókòó sí bíbá yìí ẹni tí kò tí ì dé èjì màmá wa mo lérò pé kò sí. Làìsóde ara àwọn aláṣeyọrí ni wá àti gbogbo yín náà. Mo dẹ̀ mọ̀ pé wọ́n ti ṣe adúpẹ́ pé wọn ò ṣe wọn ò ṣe tì. Adúpẹ́ fún ìgbésí aláyọ̀ tó ń gbé pẹ̀lú ọkọ wọn ẹbí ọkọ wọn ẹbí ti àwọn gan pàápàá tó jẹ́ pé inú wọn dùn láti wà ń bí láìsí ẹbí ìyá wa nítorí pé pẹ̀lú àjọgbépọ̀ wa mo rí pé wọn fìjọ́ kan sọ pé àwọn ń lọ ilé bàbá wọn àti ilé ìyá wọn láì jẹ́ pé bàbá wa sì wọ́n lọ. A lè dúpẹ́ pé kì í ṣe pé wọ́n dá lọ wọ́n tún lọ pẹ̀lú àwọn ọmọ àti ọmọ ọmọ ni. Ẹ bá wa kí hallelujah fún Olúwa. Hallelujah yẹn ò tó. Hallelujah yẹn pẹ̀ kan. Màmá wa ẹ ṣé púpọ̀. Fún ẹ̀yin tí wọ́n pè kí ẹ wá bá wọn ṣe irú nǹkan báyìí. Ọ̀nà méjì ni wọ́n gbà pè yín. Nítorí pé ẹ rí pé ibi tí wọ́n pè wá sí yìí, ibi tí ìdùnnú ẹ̀ tí ó láyé tó máa jẹ nìkankan wa lógún ni. Ilé àwọn tí ó kù díẹ̀ tí ààbò fún láwùjọ ni. Ṣùgbọ́n èèyàn náà ni wọ́n. Àìsóde nígbà tó bá tó àsìkò ni mo gbà pé ẹ bá wa fi ọwọ́ sápò láti jẹ́ kí ìtí àwa ṣe ní ìbàdí lónìí kó jẹ́ àpẹẹrẹ nítorí pé tó bá pé tí wọ́n pè wá lọ sí church àdúgbò wa lọ mọ́ṣáláṣí kò lè tó ìtí wọ́n ṣe lójújù nítorí pé wọ́n fẹ́ jẹ́ kó ní àpẹẹrẹ nígbésí ayé wọn lágbára Ọlọ́run ìgbésí ayé wọn náà tó bọ̀ tẹ̀síwájú ìtókù nù ìgbésí ayé wọn nílò náà àìrẹ́
mo dẹ̀ láti tún dúpẹ́ lọ́wọ́ ẹnìkan tó tún ṣe pàtàkì bí ó tó jẹ́ ọkọ wọn nítorí pé wọn ò fi lé ayé sú wọn nítorí pé ara àwọn tí ó ṣe é bá gbé ni wọ́n ṣe é rí inú ẹbí tiwọn wọ́n ṣe é rí inú ẹbí ti àwọn ìyàwó wọn wọ́n dẹ̀ ṣe é rí ládùúgbò gbàtí ó dùn nǹkan tí wọn ò fi ní rí wọn tó máa fi rí wọn tó máa fi banújẹ́ ọlọ́run ní mo bá wọn àti gbogbo ẹ̀yin tẹ́ dìde tẹ́ bá wa wá mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mo sì dúpẹ́ lọ́wọ́ yín ohunkóhun tá a máa ṣe àti ìgbà tá a bá kúrò bí ayọ̀ ló máa jẹ́ ẹ ṣé gan-an ni. ẹ wo ó dẹ̀ pé màá jíṣẹ́ yìí lẹ̀ ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ìgbésí ayé àwọn bàbá wa Sanni tí wọ́n fi ohun gbogbo ní wọ́n lára olúwa túbọ̀ dé ìdílé yín mú dópin. We also want to call Mrs. Ogusanya S.O. and Mr. Popola Amusa to please come to the high table. Please come to the high table. Mrs. Ogusanya S.O. and Mr. Popola Amusa. Please come, if you are here, please come over to the high table. Okay, Daddy, you are welcome, sir. And Mr. Ogusanya too. Is she here? Also, I want to recognize some personalities in our midst too, and that is our people from where our mommy retired. And there is a committee that we call World Health Committee. They are all here. Even the chairman is here, the vice chairman is here, even most of the members are here, and all the health workers working at Okeagbo Health Center, they are here, and all the PAC staffs, and all other health staffs from other local governments. I want to appreciate all. Please, let's celebrate ourselves. Let's celebrate ourselves. Baba Oloro, I want to appreciate you, sir. And Baba Oloro, that is the World Health Committee chairman. Those are the people saddled with the responsibilities of all our healthcare activities at the world level. So I want to appreciate every one of us. Thank you for coming, and God bless us all. All Okeagbo health staff and the Jabuna local government health staff, can I see our hands up? Yes, God bless us all. Right now, the next thing on the agenda is reading. Yes, we see Mrs. Ilenimowa. Yes, that's not her name, but I'm comfortable calling her that name. That's the shortest way I can call Ilenimowa. Just call, please come up. We'll be representing the PAC coordinator for Jabuna local government. We're also calling Mrs. Kende to please come up to the high table. Oh, you look sweet, mommy. You look indomitable. Hey, please let's give God a round of applause and let's celebrate them. Let's celebrate Jesus in their lives. You're all welcome. Thank you so much. We want to appreciate you. Nígbà tí màmá sọ wípé àwọn tí màmá sọ ní rìtáyà wọn ò gbàṣẹ lọ́wọ́ owó ọ̀gọ̀tà àwọn ni wọ́n wà ní IS center wa ní ìsìn. And this is Mrs. Ilenimowa representing our director. Thank you so much, Miss. Have your seat. Yes, there's also somebody here. Bring it down. Okay, Mommy Okusanya, we have called you earlier on. Please, if you are here, please come up to the high table. I also want to represent Oloriso in Okeagbo. I want to also community member. I saw him earlier on Wednesday. Okay, sir. Ṣé lẹ́kẹ̀ẹ́ yìí sí máa wá sí mi ṣọ́ṣà mo ti fojú wá ní ẹ̀yin náà ẹ̀mọ́ ọ̀bọ̀dọ̀ ké ẹ̀mọ́ ọ̀bọ̀. Àwọn aláàjì wa tí wọ́n ń sọ̀rọ̀ wọ́n sọ yí pé ẹ lè máa wò ó pé kí ló dé tí ó ṣe jẹ́ ibi báyìí ni màmá Sanni tí wọ́n ń ṣe retirement wọn ò ṣe lọ gba big hall wọn ò ṣe gbára ibi tó jẹ́ pé ó máa ṣe jìjìjì. But we have forgotten that there are some special people in our communities. Ní àtìgbàdégbà òun ni pé ká bá ní nǹkan ayọ̀ ṣe ká máa ṣe ní àárín àwọn ẹni yìí. I remember about few years when I celebrated my 58th birthday.
I went also to a home like this, and that is I celebrated with them and I was fulfilled. Inú mi dùn nítorí pé tá bá rí nǹkan tí a lè ṣe tó lè mú inú àwọn ọmọ ẹ̀ náà dùn, tó lè rí èso òpó, tó lè jẹ́ káwọn ọmọ ẹ̀ náà mọ̀ wípé ọjọ́ ọ̀la àwọn dára. The background might not be too pleasant, but that doesn't mean that their back must always be on the ground forever. So I really want to appreciate our daddies and mommy that's handling this motherless home, which is the King Heritage Missionary Home. They are the one that has been taking care of the motherless, the fatherless, the orphans. I mean, no, there are many children that have been thrown into the gutter, many children that are born by some people. See, gbèsè ayé àwọn ènìyàn láti jẹ́ kí inú àwọn èèyàn dùn, and they have taken it upon themselves to take it as a mission, and they have been really taking care of this our children. You will see many of them. You have seen many that have even gone to higher institution right from this place. So, Daddy and Mommy, I want to say the Lord will continue to uphold you in Jesus' name. So, tó bá di àkókò yẹn bí wọ́n ṣe ń sọ̀rọ̀, tó bá di àkókò láti ṣe ìtọrẹ àánú fún àwọn ọmọ yìí, ẹ jọ̀wọ́. To read the profile of the celebrants, and the person that is going to take this responsibility is no other person than Mrs. Adekoya Esther. Can we please give her a round of applause? Let's celebrate her. Let's celebrate her. Mama Ka, gbèsè ayé mama wa, mama wa Sonny. Yes, Mr. Ganiyu, please, we want Danino. Oh, sorry, please for calling the name wrongly. Please, Mr. Danino in our midst, please come to the high table. Where are you? Can we recognize you? Yes, sorry please. I think I will want to call Chief Oloto. He's the WDC chairman for that ward committee. Please also come to the high table. And we're also calling Mr. Daniel. So please come to the high table too. Yes, we now want to read the profile of the celebrant. Thank you. This is profile of Chief Matron Mrs. S.O. Sonny. To the glory of God, Chief Matron Mrs. S.O. Sonny was born into the family of Ewutoye in Itaotu, in Ogun Waterside local government of Ogun State in early 60s. She had her primary education at local government primary school, Itaotu, from 1970 to 1975. She later attended Abigi Modern School, Abigi, in 1976. She proceeded to Comprehensive High School, Ibiade, where she passed out in flying colors in 1983. With these achievements, she was encouraged to enroll at School of Midwifery, Ijebu-Ode, in 1984, and she graduated as registered staff midwife in 1987. She was employed by Ogun State Local Government Service Commission as a unified staff midwife grade 2 in 1988 and posted to Ijebu East Local Government of Benin. She was later transferred to Omi in Ogun Waterside Local Government in 1990. Still thirsty for more knowledge, she attended School of Nursing Ijebu-Ode and qualified as a registered nurse midwife in 1995. Finally, she went to College of Health Technology Ilese from 1999 to 2001 to become Community Health Officer and Public Health Nursing Officer respectively. She worked in various capacities in many local governments in Ogun State. Work experience. She worked in many health centers such as number 1, Ayila Health Center, 2, Odeomu
Health Center, Iwobi Comprehensive Health Center, Abigi Primary Health Center, Health Office Oke Oyigbo, Italapo Family Health Center, Itaosu Health Center, Okela Health Center, Isoku Health Center, Moliba Health Center, Ojowo Health Center, Oshimore Health Center, Idiwa Health Center, Ibipẹ Health Center, Okeodo Health Center, Oluwawa Ilapo Health Center, and Okeago Health Center. She was the malaria officer for Odogbolu, Ijebu-Ode and Ijebu North local government from 2007 to 2017. She is highly disciplined, hardworking, honest, humble, and accommodating. She loves cooking and praying. She is happily married to our daddy, lovely daddy, with wonderful children. In addition, ma and sir, I will have to add more in my language. Ṣẹ́rí màmá wa, mo ti bá wọn ṣiṣẹ́. Wọ́n jẹ́ màmá tó kọ́ ní mọ́ra. Ṣé ń gbọ́ mi mà? Wọ́n jẹ́ màmá tó kọ́ ní mọ́ra. Wọ́n jẹ́ màmá tó wọ́n encourage. Júnà lèmi jẹ́, nọ́ọ̀sì náà lèmi náà jẹ́. Nígbà tí mo ṣiṣẹ́ lábẹ́ wọn, mi regret pé mo ṣiṣẹ́ lábẹ́ wọn. Ṣẹ́rí àwọn ọ̀gá kan wà tí mo bá ṣiṣẹ́. Tẹ́ bá rí àwọn ọ̀gá yẹn, àyà yín máa là gáà. Tẹ́ bá tẹ̀ tí ní wọn kó tó dé ẹ̀tẹ̀ ti di nǹkan náà. Ọ̀rọ̀ tó máa sọ jáde gan ẹ máa wò pé kílẹ̀ lanu kúkú pè mí. Thank God, mo bá màmá ṣiṣẹ́, mi regret. Gbogbo ibi tí mo ti ń lọ, mo ṣe ìyàwó, wọ́n wà ń bẹ̀. Mo bímọ, wọ́n wà ń bẹ̀. Wọ́n sọ pé ìyẹ̀bí Júnà ni. Kí làwọn fẹ́ lọ ṣe lọ́dọ̀ Júnà? Àwọn ọ̀gá kan wà bẹ̀. Wọ́n ní báyìí lọ síbi pátì Júnà. Ọ̀gá mi máa dúró stand by pẹ̀lú yín ní gbogbo ìgbà. Wọ́n wà pẹ̀lú wa, wọ́n dẹ̀ máa encourage. In fact, she is a loving mother, loving sister. In fact, Ọlọ́run fún yín ní ìgbà pẹ́pẹ́ ẹni fi àìsàn ló gbà. Ẹ̀yin àti bàbá is so supportive husband. In fact, I emulate you couple. I wish I should be one of you like. In fact, inú mi máa dùn nígbà tí bàbá àti ìyá tí wọ́n bá jọ dàgbà dé stage yìí. She has said a lot, even in the family, in the environment. Thank God, Mama still stand by Baba still stand by Mama. Please, I appreciate God for her. I appreciate you. Yes. Abina, daddy let one, all the small man sonny pele. Yes, we also want to call Mrs. Oshode. So please come to the high table. Mrs. Oshode, please come to the high table. Yes. Since Mrs. Adekoya Hester has opened wọ́n ti ṣe ọ̀nà pé ká máa kí là ń mọ̀ nípa ìyá Sanni. Mo ṣáà ń gún wọn pé wọ́n sì máa sọ̀rọ̀ ṣùgbọ́n wọ́n ti mú ti community wọn nìyẹn o. So the next thing on the agenda now is that what do we know about the celebrant Mrs. Sanni? So we will give at least I'm not limiting it, but I mean let's say 6 people opportunity to come and say what they know. So we'll be picking from Mr. and Mrs. Sanni's immediate family. We'll be picking from other health workers where Mommy Sanni has worked, of which Mrs. Adekoya has represented them. We'll also be calling from the church where Mommy Sanni, where they worship. We'll also be calling from PAC or Primary Health Care Department / Okeambo Health Center in Jabuko. So please let's have us one after the other. The first person will come from immediate family of Mr. and Mrs. Sanni. Okay, someone representing. Praise the Lord. Mama, oh mama, oh mama. Olúwa dá màmá sí fún wa. Mama, oh mama, oh mama, oh. Olúwa dá màmá sí fún wa.
mama o mama o mama o olúwa dá màmá sí fún wa. Mrs. Tàbí Adéníkẹ́ ẹ má bínú Mrs. Tàbí Adéníkẹ́ àbúrò ọkọ wọn ni mo jẹ́. In fact ìyàwó ni wọ́n jẹ́ o, but she's not a wife. She's a mother, she's a confidant, she's a sister, she's all in all to everyone in the family. Anything you need, she's ready for us at any time. Anytime you call her, she always stand. In fact, I always call her my sweet heart. Ẹ̀sìn máa ń pè ní olólùfẹ́ mi torí àníyàwó lé tó pọ̀ o, but she's a real gem. Special woman ni. She's a gem. Special woman ni wọ́n. Má sọ̀rọ̀ ọ̀rọ̀ ìtọ́ máa sọ máa tù yín nínú. Wọ́n á bá yín ṣe tó máa bá yín ṣe ó máa dùn mọ́ yín. Tẹ́ ẹ bá wá sílé wọn, I'm living at Ọ̀tà. Tí n bá wá sí Ìjẹ̀bú dáadáa pé kí n má padà lọ kájọ máa gbé. Ṣùgbọ́n ṣó ṣeé ṣe kò ṣeé ṣe. Torí èmi náà ní kọ́kùsílẹ̀ ni wọ́n máa gbé ń bí. Àmọ́ ìyá ni, màmá ni, àǹtí ni, ẹbí ni, ará ni, fún gbogbo fámílì. Ní kò sí ẹnìkan tó lè tán o, ṣùgbọ́n at least 80% or 85% wọ́n school. So mo gbàdúrà fún wọn pé retirement yín ẹni fàìsàn lò, ẹni fi wàhálà lò, ẹni fi ìdààmú lò, ẹni lò lékú lọ́wọ́ o. Gbogbo ohun tó Olúwa kó fún yín ní orúkọ Jésù ìtómi àti tí omi kò ní yọ sọnù. Lágbára Ọlọ́run bẹ́ẹ̀ ṣe ń fẹ́ ní ọkàn ilé ìtẹ̀rìtáyè Ọlọ́run á ṣe fún yín. Ọ̀run á gbà fún yín. Mo rìtáyà tán mi ò lè rìn mọ́ mo wà lórí iṣẹ́ kò ní jẹ́ ti yín o. Lórúkọ Jésù nínú ìyàwó àwọn ọmọ Sanni Arọ́wà ẹ̀ ní yọ sọnù. Àní tètè mọ yìí ẹ fọwọ́ pewú ẹ fèrègì jòbì ẹ gbọ́ ẹ tọ́ ẹ gbọ́ mọ́mọ́ ẹ tún gbọ́ mọ́mọ́ lágbára Ọlọ́run. You have just started o. Sky is your limit. In the name of Jesus. Sky is the stepping stone. Thank you, ma. Please, I want to encourage us. Ẹ má sọ, kó má kàn jẹ́ pé dáadáa ti Yasani nìkan ní kẹ́ sọ. Wọ́n dáadé. It's going to be a prayer point for Mama Sunny. If I thought there is any one so that mommy will now know, okay, if people are local see, màá lọ tún bẹ̀yẹn ṣe nǹkan tí mò ń sọ because táwọn kàn jẹ́ pé the good side la kàn ń sọ láà sọ bóyá ibi tí wọ́n ti tá a ti fúnra wa kò possible kí in this house of 35 years wọ́n bá ti fúnra àbí lọ́wọ́ àbí anywhere wọ́n bá ti fúnra wọn but a mọ̀ yìí pé ìfẹ́ ó borí ohun gbogbo. So we're now going to call from the community àdúgbò ibi tí àwọn màmá Sunny tí wọ́n gbé afẹ́kẹ́ èèyàn kan kí wọ́n jáde kí wọ́n wá sọ nípa wọn àdúgbò ibi tí wọ́n gbé ní Ìjẹ̀bú Òde àbí Ìjẹ̀bú Gbó. A ti mọ àwọn ìdílé bàbá àti ìyá Sunny many years ago. Wọ́n jẹ́ ìdílé tó ní ìfẹ́, wọ́n jẹ́ àpẹẹrẹ rere. Òtítọ́ ni ọ̀rọ̀ náà wípé they are worthy to be emulated. They are wonderful couple and I've never heard since over 20 years ago that somebody settled disputes between this mama and this baba. They are just wonderful. They work in love. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àánú àti oore ọ̀fẹ́ Ọlọ́run àti ìfẹ́ Olódùmarè tọ́lọ́run fi sáré yìí pẹ̀lú baba Sunny. Baba Sunny happened to be our general secretary in our community and she's just a very wonderful man and efficient. Òyìnbó pọ̀ jù lẹ́nu wọn. Adúpẹ́ ayọ̀ yìí yóò ní díbàjẹ́ o. Ẹ túbọ̀ pẹ́pẹ́pẹ́ o. Thank you very much. Yes, let's give our daddy a round of applause. Thank you, sir. Wọ́n tá a bá ṣe Olúwa gbé kámẹ́rà ó yá. We thank God for sparing Mrs. Sunny's life. 35 years in the service is not an easy thing. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Adúpẹ́ ayé Ọlọ́run lógo. Àwọn kan wà tẹ́jọ́ bẹ̀rẹ̀ wọn sí mọ́. Kì í ṣe pé torí pé àwọn àdúrà gbà o, àánú la rí gbà o. Fèsì ló la èmi àti Mrs. Sunny. So tá a bá sọ nǹkan náà ọgbà ara wa, á bọ́ sínú ọgbà ara wa.
and then gbàdáwọn Dr. Imam sọ pé ó yẹ káyọ̀ náà sọ̀rọ̀ ẹ̀wọ̀n ìjẹ́fọ́ fẹ́ǹsì làwẹ̀ so fẹ́ǹsì làwà fẹ́ǹsì dẹ̀ làwà yẹn kẹ̀ láti jọ ìra ti jọ ń gbé o ipò ọlọ́run kẹ̀mí jẹ éèdì jẹ́ ká gbọ́ wọn jàrí wọn and mommy nurse is a wonderful woman like I normally call her mommy nurse she's a wonderful woman. She's humble, and you know when you are humble you get many things from people, and so mommy nurse gbogbo iṣẹ́ tẹ́ fi dúró ṣe ẹ ní fìdúgbòlẹ̀ jẹ́ Ọlọ́run á wà pẹ̀lú yín ẹ ní ṣàìsàn lábẹ́ àkóso bó ti wù kó rí ẹ ní ṣàìsàn Ọlọ́run á wà pẹ̀lú yín Ọlọ́run á dilé yín mú á dọ̀nà yín mú ẹ gbúrò àwọn ọmọ yẹn láyọ̀ àti àlàáfíà àárẹ̀ ẹ̀yìn àti dáàdì akéyín náà o because you now have time mommy now has the time the two of you now have time for each other so ẹ̀rọ ìbálòpọ̀ retirement ni kó jáde grandchildren kó wá wọlé so daddy you been a wonderful man too we want to appreciate you like I will always say mo máa ń dúpẹ́ lọ́wọ́ àwọn ọkọ wa especially àwọn obìnrin mo máa ń sọ pé àwọn ọkọ wa ẹni tó bá wà lẹ́nu ọ̀nà ọkọ tí ò rí dààmú títí ó fi ṣetán àánú lórí gbà àwọn mọ́nì sanni rà àánú gbà Ọlọ́run tún wá lo dáàdì sanni fún wọn tó jẹ́ pé dáàdì sanni too is a very humble man very humble man Ọlọ́run á wà pẹ̀lú lẹ́yìn. We love you, dear Oshodi. Send our greetings to you. God bless you, sir. God bless you. Thanks so much. Thank you, mommy. Other health workers, or maybe I should say give opportunity to other health workers where Mommy Sonny had previously worked. So where I be tí Mommy and Mama Sonny tí wọ́n tún ti ṣiṣẹ́. Àwọn tabawa bí tí ò ń ṣe Ìjẹ̀bú North bóyá káwa náà sára wá kó tó wá di pé a máa pe àwọn èèyàn láti Ìjẹ̀bú North tó jẹ́ pé ibi tí wọ́n ti retire. Okay ma, yes ma. Ti Afọlábí tí ọmọ Waterside náà lèmi ìta òtún ṣiṣẹ́ wọn jọ gbé wa lọ síbẹ̀ àjọ sọ pé bóyá ọmọ ìyá nípa jọ ń ṣe pé iṣẹ́ làwa ṣe ó fi gbogbo nǹkan sílẹ̀ fún wa láti ṣe kò sí pé bóyá ó yọjú sí kankan bẹ̀ tá bá ti sọ̀rọ̀ fún pé báyìí ti rè ó máa ní pé go on sọ̀hún ni kò sí wípé bóyá kìíní nípa pé àwa náà débẹ̀ àìmọye àwọn ọmọ Waterside náà tán gbé wá bá ṣe ń ṣiṣẹ́ yẹn náà máa gbé pẹ̀lú wa pé ó yá kájọ lọ máa ṣiṣẹ́ ń bẹ̀ pé ọlọ́ọ̀kú ṣe pé ọmọ Waterside ni wá kájọ lọ máa ṣe á lè ṣe ibẹ̀ yẹn ó dára fún wa it is well mo gbàdúrà fún yín fẹ́ ṣe fàfẹ̀yìntì ẹ̀ nífẹ̀yìntì lè kú lọ́wọ́ ẹ̀ nífẹ̀yìntì láàrùn lọ́wọ́ iṣu ọmọ àjìnà fún yín jẹ ẹ̀yin náà máa fẹ̀yìntì ẹ̀ máa jọrọ̀ ọmọ dádì ẹ̀ pẹ́ fún wa fẹ́ ṣe ẹ̀ẹ́jọ lóra yín gbópẹ́ ẹ̀ jọrọ̀ ọmọ yín lórúkọ Jésù ẹ̀ ní fọwọ́ yín gbọ́mọ sí lórúkọ Jésù ńgbà tí ẹ̀tọ́ yín bá máa dé ẹ̀ ní filẹ̀ ṣaṣọ bóra lórúkọ Jésù ìyanu á ṣẹlẹ̀ fún yín bẹ́ẹ̀ ṣe rìtáyà yìí ẹ̀ ní rìtáyà láìsàn lọ́wọ́ o ẹ̀ ní dòkú o bẹ́ẹ̀ ni ò rí Jésù Olúwa wa. Àmín. Precisely. So I want a representative from Natal. I'm here. Olori is one of the WDC members, so he's going to be the one that is going to represent them at that word. Thank you, sir. We appreciate it. Màmá wa ara rẹ̀ á lè wọ́n lálàáfíà wọ́n pẹ̀rẹ́ ni o. A ní màmá kan màmá ara tó mọ ìyí ọmọ kò fi wọ́n ṣeré màmá ara tó mọ ìyí ọmọ wọ́n ń ṣèkẹ́ wa màmá ara tó mọ ìyí ọmọ. A'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. Ẹ jẹ́ ká dúpẹ́ ní ọwọ́ lọ́ọ̀ba ẹ jẹ́ ká dúpẹ́ ní ọlọ́ọ̀ba ẹ jẹ́ ká dúpẹ́ ní ọlọ́ọ̀ba káwá dorí adé pé alhamdulillahi rabbil alamin mo dúpẹ́ ní ọwọ́ lọ́ọ̀ba
mo represent His Royal Majesty Ọba Dr. Sikiru Alaluwa Awùjalẹ̀ ti Ìjẹ̀bú-Òde and His Royal Majesty Ọba Bijeroku ti ìlú Òkàgbò mi ṣe ọ̀dárí olótú o double chief triple chief ni mo lè kéré mo represent on méjèèjì yẹn because in a garden like this a lè wá síbí báyìí ká má dúpẹ́ lọ́wọ́ ọba ládéládé tó ń control àdúgbò wa àti ọmọ lóyè we do respect sir àti our doctors àti professors mo dúpẹ́ lọ́wọ́ bàbá wa mo dúpẹ́ lọ́wọ́ mi wa o she has really done a lot of work in Okado ọmọ àti mọ́mí wa lecture yẹn they work hand in hand àti educator wa wọ́n bí àtọ́jọ́kọ́ lọ́wọ́ yẹn because observation mi tẹ́lẹ̀ ni pé a lè wá bí báyìí níbi tí mọ́mí wa rí tí a sì tí lè di òrí lẹ́tà èmi kọ́ wá bí as an ordinary person ni being a member of that committee ṣùgbọ́n tó bá dẹ̀ pè ní side table mo gbọ́dọ̀ sọ̀rọ̀ torí tíṣà ni mi ọ̀gá mi mo dúpẹ́ lọ yí ọ̀gá mi dáadáa ọ̀rẹ́ mi my bosom friend bàbá àti ọmọ kan tó rìtáyà torí pé ìgbà tí bàbá bá rìtáyà ọ̀dà ọ̀làwà bàbá náà tuntun rìtáyà bàbá ti kúlẹ̀ ayọ̀ náà ṣẹ́gbọ́n mi wà bó ṣe dúró wọn wà money conscious o wọn ò nífẹ̀ẹ́ owó rárá torí pé máa ń study èèyàn ní tẹ̀sí máa ń study wọn ẹ̀ máa ń mínítì ẹ̀ dáhùn bí wọ́n mi wá ṣe wà ìtẹ́ bá débẹ̀ tí aláboyún bá débẹ̀ àbọ̀ ọmọ skul wọ́n fẹsẹ̀ gbá wọ́n ṣe gbá ní mọ́mì mọ́mì ẹ bá wa ṣe wọ́n bá wa ṣe o àwọn méjèèjì àtọ̀ tó kù o wọ́n bá wa ṣe òun lọ́ fi jẹ́ kó ṣe àṣeyọrí o ẹ bá pàtẹ fún Jésù because she has really done a lot of work in Okado the two of them the health educator and the staff there there is cooperation between them ìfẹ́ wà láàrin gbogbo wọn o wọn kì í jà o tó bá ti jà mo lè tú o àfọ̀mù wa mo fẹ́ jẹun èmi kì í lẹ́ẹ̀kọ́ oúnjẹ kú mo lẹ́ẹ̀kọ́ oúnjẹ o àti omi o ipa yẹn ṣó wà ń bẹ̀ ipa yẹn bá mi omi tútù no bá ṣe ṣe nìyẹn o mi ò parọ́ o torí pé kùrá sọ pé tákùlà kábẹ̀rẹ̀ náà ọba èmi ò ní sọ̀rọ̀ èèyàn lẹ́yìn ẹ̀ má lè sọ lójú ẹ̀ o gbogbo ọtí bá ń sọ bíbá yìí ẹ dì mú torí ọ̀rọ̀ kùránì ní tẹ̀tẹ̀lé kò yẹ yín mọ́bìrà ẹ̀ wọ́n kùdù sí wa so loving kò yẹ yín wọn láìkó owó púpọ̀ tó bá jẹ́ pé bọ́ọ̀ nọ́ọ̀sìs kan ni àti bọ́ọ̀ ṣiṣẹ́ rí ṣẹ́ pé owó ó jà lábàá wọn o tó bá ti sọ̀rọ̀ owó báyìí ẹlẹ́mú 2000 wa ní ọsibítù ìjọba àbọ̀ wàhálà dé olótúwò ṣé owó oṣù mi lè ka ṣùgbọ́n tó mọ́ mi wá ẹ̀rọ àbá ẹ̀ bá ṣe ẹ̀rìn wálẹ̀ wálẹ̀ gbọ́n sí wa lẹ́nu kò yẹ yín ọlá ìyẹn gangan ló mú àwọn táwọn wí láti Òkàgbò imam Òkàgbò lójókòó ètò wọn blue deputy chairman rè ẹ̀wọ̀n ojú gbogbo àwọn ṣe gúrégé tábà nífẹ̀ẹ́ owó àdítẹ̀lé wọn sábà bọ̀ yé wọ́n mi yẹn ti fowó ẹ̀ láti múrùkùrùn àní màá ga sí fúlọ̀ ọ̀hún ṣùgbọ́n ọlọ́run bọ̀ ṣe sí wọn bẹ́ẹ̀ o gbogbo adúró déédéé wọ́n mi wá ẹ kọ̀tínú pẹ̀lú ìwà yín ìwà tẹ̀wù ìwà dáadáa ẹ ọlọ́run bọ̀ níbàjẹ́ o ẹ ti mọ̀ ṣe ẹ̀ mọ̀ ṣe mọ́ ọmọ aláyọ̀ ló gbà lọ́wọ́ yín kò yẹ yín ẹ ṣe tọ́jú dáàdi wa tẹ́ẹ̀jọ́ inú mi ti ẹ̀ dùn wọ́n sọ pé sọ̀ni la fẹ́ gbà tá a bá ṣe patí wọ́n ní ká máa bọ̀ ní ọ̀dọ̀ wọn mọ́ tó kù díẹ̀ káàtó inú mi dùn torí special school mo lọ ní Ọ̀yọ́ tí mo ti ṣe degree FTC Ọ̀yọ́ ibẹ̀ mo ti ṣe degree o special school ẹ̀mí pé special school school yẹn in fact school tí ìjọba ti ṣe ni inú mi dùn o kò yẹ yín wípé ìta tí wàá ṣe yìí ayọ̀ yín kún ayọ̀ tèmi náà kún congratulations ma ìgbádùn ọdún kan o ẹ̀ ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láyé o ẹ̀ nípa àìsàn wo ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 lórúkọ Jésù praise the Lord sọlọ́lẹ́ nàbí karim
eriwo àyàgbọ́ àyàtọ́. ẹ̀dúpẹ́ ẹ̀rí ànúgbà torí kì í ṣe gbogbo ènìyàn lórí ànúgbà àdúpẹ́ o àdúpẹ́ ẹ̀rí ànúgbà àdúpẹ́ ẹ̀rí ànúgbà torí kì í ṣe gbogbo ènìyàn lórí ànúgbà. Well, èmi náà sọ tèmi nǹkan ìbá díẹ̀ tí mo mọ̀ ń gbà ya sọ ní o. Wọ́n ti represent community àwọn mọ́mí Adékọ̀yà wọ́n ti represent okay. Let's get one more person okay come over ma. Yes, but after this we need to move forward. Thank you ma. Torí tí àánú rẹ̀ dúró láéláé, mo dúpẹ́ lọ́wọ́ ọ̀rẹ́ mi, ìyàwó mi, at the same time ìyàwó ẹ̀gbọ́n mi mẹ́ta ni láti 1984 ni mo ti mọ màmá yìí àjọ jẹ́ miss nígbà yẹn àjọ ṣe first course ní school of midwifery Ìjẹ̀bú-Òde àtúnjọ ṣe general nursing ni àjọ ṣe public health and CHO ni nígbà tá a pàdé ṣọmọ àwọn wá láti Waterside èmi wá láti Ìjẹ̀bú-Ọmọ Ìjẹ̀bú-Òde mi wọ́n ṣàwò pé káwo la ṣe máa ṣe èmi ṣàfẹ́ máa wá sí school kí n máa padà mo ṣàrí pé wọ́n ní that cool behaviour àjọ gba yàrá yìí àjọ ṣe sísí ni nígbà tá a tún wá ń lọ mo wá wò pé èèyàn gidi ni ọ̀rẹ́ yìí o bẹ́ẹ̀ gbọ́n mi ṣe sọ pé ọ̀rẹ́ yìí nǹkan àwọn ni wọ́n dẹ̀ kú lò ẹ̀gbọ́n mi làwọn at the same time bàbá kọ́ mi ni wọ́n ṣé a mọ̀ pé mo rí inú mo rí ìta tó kò sí tó strange nínú ìwà màmá Sọ́ní tí mi ò mọ̀ màmá Sọ́ní jẹ́ ẹni tó jẹ́ pé wọ́n ní sùúrù púpọ̀ wọ́n ní faradà wọ́n ní tẹríba wọ́n ní ìpamọ́ra inú mi dùn pẹ̀lú tí bàbá lórí tó sọ̀rọ̀ wọ́n sọ wọ́n ṣe ẹni tó jẹ́ pé wọ́n láìkì owó wọ́n ṣe sọ yẹn gbogbo wa la láìkì owó àbí bẹ́ẹ̀ kọ́ ẹni tí ò láìkì owó kò sí Nàìjíríà gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ní ilé-iṣẹ́ ètò ìlera wọ́n wò pé òun táyé ìdí tí láyé kò sí ká mú wá kò dẹ̀ sí ká fẹ́ mú lọ inú mi wá tún dùn táwọn kọ́kọ́ sí ní sánmọ̀ ṣe lè wà tó funfun tí dúdú ò ní sí ń bẹ̀ ṣùgbọ́n nígbà dúdú yẹn bóyá nínú ara tiwọn ni o bóyá nínú ìdílé ni o bóyá pẹ̀lú ọ̀rẹ́ ni wọ́n máa dúró she's a prayer warrior kò dìgbà téèyàn bá ṣe bó jẹ́ pé ìlànà Christian ni wọ́n máa gbà bó jẹ́ ti Muslim náà wọ́n máa gbà wọ́n ní ìforítì wọ́n ní ìfọkànsìn mo wá gbàdúrà bí wọ́n ṣe sin ìjọba Ogun State Local Government Service tó ìjọba kó sìn wọ́n jù bẹ́ẹ̀ lọ lẹ́yìn ìfẹ̀yìntì yìí wọ́n wá fẹ̀yìntì wọ́n jẹ wọn mọ́ pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ gbogbo ohun tí wọ́n ti nàka sí pé kọ́lọ́run ṣe fún wọn tó sì ń bọ̀ tí ò tí ì tẹ̀ wọ́n lọ́wọ́ kọ́lọ́run kó wá jẹ́ ó tọ̀ wọ́n lọ́wọ́ àrídùnnú tiwọn yẹn ó wá di igi àràbà ó di igi ńlá kí gbogbo èèyàn kan wá rí i pé igi eléso lélẹ́yìí kọ́lọ́run kó gbà bẹ́ẹ̀ fún wọn eléyìí ni mo gbàdúrà fún wọn lórúkọ Jésù Kristi Olúwa. Amen. Ẹ ṣé mọ́. Mo dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá mi àti àwọn màmá mi gbogbo mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n bá wa wá síbí báyìí lẹ́nìí mo fẹ́ kọ orin kan. Sùúrù dára púpọ̀ inú bíbí iṣẹ́ àdánù ni. Sùúrù dára púpọ̀ inú bíbí iṣẹ́ àdánù ni. Ṣẹ̀rífátù wérò lẹ́yìn owó mi jọlá ìwà rẹ̀. Wérò lẹ́yìn owó mi jọlá ìwà rẹ̀. Sùúrù dára púpọ̀ inú bíbí iye ò dá nǹkan.
lèsì ọlọ́mọ ròdòròdò lèsì ọlọ́mọ ròdòròdò rẹ̀ dára tòwé o lèsì ọlọ́mọ ròdòròdò. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba àkọ́dá ayé, ọba ṣẹ̀dá ọ̀run, ọba títí ayé àìnípẹ̀kun, ọba tó jẹ́ ká dá ọjọ́ tí ọjọ́ pé, ká dá oṣù pé tí oṣù pé, ọba tí a dá ọjọ́ yìí tí ọjọ́ náà tó wá sí ìmúṣẹ lẹ́nìí. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ìbànújẹ́ tí máa ń dí ọjọ́ rere lọ́wọ́ pé Ọlọ́run ò jẹ́ kó ṣẹlẹ̀ sí wa. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àǹtí mi, wọ́n kún akin, wọ́n dẹ̀ kún ọmọ ènìyàn ṣe torí pé kí ni wọn ò bà ojú òbí jẹ́. Àìmọye ọmọ lèèyàn dẹ̀ rọ̀ ní ilé ẹ̀kọ́ àti ní ilé iṣẹ́ tó jẹ́ pé wọ́n máa dé àárín ọ̀nà tó máa dáwọ́ dúró tó máa ní àwọn ò ṣe mọ́, ohun mi ò ṣe mọ́. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí Ọlọ́run ò jẹ́ kó ṣẹlẹ̀ fún àǹtí wa ní ọjọ́ òní. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ìdílé ibi tó ti jáde. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ilé ibi tí wọ́n fi sílẹ̀ látìgbà tí wọ́n ti wọ school of nurse títí tó fi ṣe tán, títí tó fi ṣe iṣẹ́ yìí, títí tó fi fẹ̀yìntì, gbogbo àwọn ọmọ tó fi sílẹ̀ síbẹ̀ kò sí kankan tó wá tì. À ń pè sí àpèdín lágbára Ọlọ́run Olódùmarè. àwa tó dúpẹ́ lẹ́nu pé ọba tó jẹ́ kí ọjọ́ òní ṣe é ṣe. àdúpẹ́ pé ìfẹ̀yìntì tí ẹ fẹ̀yìntì lẹ́nu ẹ̀ ní fẹ̀yìntì lé ikú lọ́wọ́, ẹ̀ ní fẹ̀yìntì lé àìsàn lọ́wọ́, ẹ má fẹ̀yìntì tẹ́ máa jọrọ ọmọ lágbára náà, lágbára Ẹlẹ́dùmarè àtẹ̀yìn àtọkọ yín ẹ̀ ní fàìsàn ló gbà. nítorí pé kí ni àwa ò lánà ọmọ ìyá wa la ní látìgbà tí wọ́n ti wọ ìdílé wa àti ẹ̀rí ẹ̀rọ wọn rárá. bàbá mi ẹ ṣe nítorí pé kí ni ẹ̀fí ẹgbà fún wọn lóúnjẹ jẹ ìgbà tí gbà mú kò sínú ẹ̀, gbogbo nǹkan tó bá ṣe fún yín òun ló ṣàǹbá yín lára mu. mo dúpẹ́ o bàbá mi ẹ ṣé o, lágbára náà ìgbà ọdún kan ni lẹ́yìn ìgbà tí ẹ ṣe yìí ohun ọ̀tún òun ló máa ṣẹlẹ̀ nínú ilé yín. ẹ̀dá tí ò bá yọ̀ mọ́lé yín wọ̀ ní fìbànújẹ́ mọ́lé yín. ẹ̀dùn ọmọ mi ẹ má bínú fẹ́ torí kìyà mi. àǹtí mi òun ni ọmọ bàbá wa ọlọ́gbọ́n lórí ẹja mú òǹgọ́dìlú ẹ̀ mú, ọmọ ìta òtù bí ọmọ èkó, ọmọ ọlọ́gbọ́n ṣe bí ojo, ọmọ òde bí jàjọ ọmọkùnrin, ọmọ ìta òtù bí ọmọ èkó, ọmọ ìlú ìṣèjà ọmọ túlúgbẹ̀gìrì, ọmọ abígi oko òjò túmọ̀rọ̀, ọmọ ìlú arẹ́yẹ kárọ̀kọ̀ ẹ̀yẹ ti wọ̀, àti ọmọ erélú ẹ̀bíyè, ọmọ olúpààyàn, ọmọ bínú jọ́kìrẹ́ bá faraho, ìkọ́lé jùkọ́jù, ìkọ́lé jàkọjà, ọmọ yẹn wà lé èyí máa jẹ káàbọ̀ iye mi, wàá ṣàṣeyè, wàá ṣàṣeyọrí o, wẹ́ẹ́ máa fa ìsọ̀ lóko. hallelujah orí mi dẹ̀ ń wú ṣá ọ̀la fún mi àbí mi gbẹ́kẹ̀ mi náà wọ́n láti wọ́n dá. olúwa ṣe ó kéèyàn kan tí màá sáré pè torí pé àwọn ni nígbà tí màá máa sọ ní tí wọ́n fẹ́. Praise the living Jesus. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé the short period tá a lò Olúwa mi sí àwa méjèèjì nítorí pé Ọlọ́run dọ̀ fún àwa méjèèjì ní oore ọ̀fẹ́ àti gbọ́ ara wa yé. Tá bá sọ pé nǹkan báyìí la fẹ́ ṣe a máa jọ dúró déra wa ní pé màmá báyìí ni ká ṣe ṣe lè báwo ni ká ṣe ṣe lè. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí pé tàbá dẹ̀ ti make suggestion yẹn a dẹ̀ ń ṣe Ọlọ́run dẹ̀ gbà fún wa títí di ìgbà tó máa fẹ̀yìntì. Ibikíbi tá a bá jọ ń lọ tó bá ní ká lọ fún outreach màmá máa dìde wọn máa dúró máa ní màmá ẹ ti dàgbà ẹ jókòó wọn ní ìgbà tẹ́yìn ní ẹ̀yìn lọ fún outreach kémi ìjókòó ó tí o àjọ ń lọ ni. That is her life. She believes in hard work and she believes in forwardness. She wants everything to move on smoothly and she wants everybody around her to be happy. Ìpè nǹkan báyìí ta fẹ́ ṣe yìí kí ni result ẹ̀ máa jẹ́? Ibi báyìí là ń bá ọ̀rọ̀ yìí lọ. Ibi báyìí lágbára Ọlọ́run ló máa já sí. Tí bá ti ṣàmì àjọ bẹ̀rẹ̀ nìyẹn. Ọlọ́run dẹ̀ sí ó sì wá true títí tó fi fẹ̀yìntì. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run for that short period ta fi jọ ṣiṣẹ́ yẹn pé
ọlọ́run wà pẹ̀lú àwa méjèèjì wọ́n dẹ̀ wá ń fẹ̀yìntì lénìí ní orúkọ jésù ẹ̀ ní fẹ̀yìntì lè kú lọ́wọ́ ẹ̀ ní fẹ̀yìntì lè àrùn lọ́wọ́ gbogbo àwọn ohun tí ẹ ṣì ń wò ọlọ́run fún nínú àánú ẹ̀ á túbọ̀ ṣe fún yín lẹ́yìn tẹ́fẹ̀yìntì ọlọ́run á túbọ̀ dúró tì yín á dúró tilé yín á dúró ti ọ̀nà yín ẹ̀ túbọ̀ ṣe àṣeyọrí ẹ̀ túbọ̀ ṣe àṣeyè ẹ̀ túbọ̀ ṣe àṣeyege. ẹ máa wò ṣe àmọ̀pá sọ́lẹ̀ kan wípé ibi tí a wà yìí ibi tó dára láti ṣe ayẹyẹ ni àwa náà tó wá jẹ́ pé maybe you are thinking of celebrating your 50th 60th birthday 40th birthday please this is a place to be you need to come and celebrate with these children so right now they are going to give us a choreography that is choreography from King's Heritage Missionary Home. Please, ẹ jọ̀ọ́ mo fẹ́ kí báwọn yẹn bá ṣe ń kọrin yẹn. I want us to appreciate God in their lives. Àwọn kan ni wọ́n take up this responsibility. Tán wò pé yes, wọ́n kálukú ló ní Collins ẹ̀. But ibi tí àwọn ti ní Collins wọn ni eléyìí tán dẹ̀ wò pé they want to sow to humanity and they have been doing it. And I pray God will continue to be daddy and mommy in Jesus' name. God has given us victory. He has taken away our fears. What the enemy plans to do, God has turned it around for good. Now we have that's us a victory. Move us a victory. Clap us a victory. We have a victory. Now we that's us a victory. Move us a victory. Clap us a victory. We have a victory. I'm a living testimony. Living testimony. My life is full of glory. Life is full of glory. I'm the son of the living God, son of the living God, led by the Spirit.
Kings Heritage Dance Drama Group are here to present you a drama titled Charity. As you watch, may God bless you. I want to say happy retirement to mommy. Here comes Chief Olayotan on stage. Yes, I told you. How many times do I have to repeat that? Make all the transfers, make all the necessary transfers to them now. Yes. Transfer 500,000 to the first company, give 200,000 to the other company, and make all the necessary things. Here comes John on stage. Hello? Are you still there? I told you now, make all the necessary transfers. Make all the necessary transfers. Transfer all the necessary money. I will sign everything once I'm back to the office. Make up, just transfer all the money. Transfer all the money to them. Good afternoon, sir. Good afternoon. Good afternoon, sir. Yes. What can I do for you? Sir, please, just give me something to eat. See, you are stinking. You are smelling, man. You know what to die, you know? You are smelling, guy. Sir, please, just give me something to eat. I said distance. So, mommy, distance, so saying distance. You are smelling. Sir, please, let go. Sir, please. Get out of here. Sir, please. I will leave for you. Sir, Joe, sir. Life been turned around. Here comes Chief Duro Sawyer and one of his boys. Gbade. Ẹ̀rín lẹ́sà, mo rí èmi rìn. Ẹ̀rín ewúlẹ̀ tẹ́sẹ̀ bí kíní. Here comes Chief Olayotan and Gbade on stage. Ẹ̀rìnsá, mo rìn, yá Gbade, nǹkan ṣe fún mi yóò dá o, Gbade. Ẹ̀rìn jáde, ẹ̀rìn lẹ́jọ́. Hello, sir. Yes. Chief Olayotan. Yes, please. He's in a very terrible. He's experiencing a very terrible disease. Yes. Treat nervous system disorder. Yes, sir. Yes, sir. Enjoy it. All his accounts are down. All his businesses are down, sir. Any amount you have, please, just help us with it, sir. Yes, just send it to us. I'm very sorry I won't have any change with me presently. Sir, please, enjoy, please, sir. Sorry, I will have to call the line. Sir, enjoy. Hello. You see, Jerry, right? The way you live your life, nobody is ready. I'm willing to help you. You see yourself. Help me to call. Gbé mi ró, máa fún mi lówó. Mo jẹ́rìí gbé mi ró, bá gbé mi ró. He's not picking his calls. Pé David.
stage, walking to the Yes, hello David. Are you still there? Yes. Mr. Yes, Chibola Yoto is in a very terrible situation presently, please. Any amount you have, you can just help him with it. Yes, please. Yes. This nervous system disorder, yes sir. You can just help him with it, sir. Yeah. You don't have any money with you, sir, please. His businesses are down. And he have just short days to live. Just help him with anything you have, sir. Good afternoon. Good afternoon. Good afternoon, sir. Good afternoon. Good afternoon, sir. Yes. My name is John. John. Good afternoon. Is this not Chief Olayotan? Yes, this is the former Chief Olayotan, sir. State of correction. We are very sorry, sir. What is happening? I heard of his current situation. He's experiencing treat nervous system disorder, sir. We need urgent money to take care of him. And we have been calling everybody. His businesses are down. And it's a long story, sir. It's a long story, sir. Chief Olayotan. When I was hungry, you refused to give me meat. When I was thirsty, you refused to give me drink. When I was naked, you refused to clothe me. When I was sick and in prison, you refused to take me in. But with the mercy and the grace of the Father, I will not look at the things you've done, and I will not repay you with evil. But knowing us that what you sow is what you will reap. If you sow righteousness, you will reap that. If you give today, you will reap giving tomorrow 1,000,000 times. Knowing not that, knowing not. Please, where did I know you from? Where did I know you from? I was the poor boy. I was the poor boy 15 years ago. But now, my life has been transformed. And I heard of your current situation. That's why I just have to fly down here to help you. But what you sow is what you will reap. But with tender mercies of Christ, I will transfer the needed money to deliver you from this disease. Thank you, sir. Thank you, sir. Thank you, sir. Thank you, sir. Thank you. Thank you. Thank you. Thank you. Stand up. Stand up. Stand up, sir. Stand up, sir. Stand up. Stand up, sir. Stand up, sir. So let me have his account number. Okay, sir. Let me put it, sir. Thank you, 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 sir. Okay. So I'll make the necessary transfer and I'll give you a call. Thank you, sir. Thank you very much, sir. Thank you, sir. Thank you, sir. So giving so that you can reap it 1,000,000 times. It is what you sow that you will reap. And charity never fails. God bless you. Thank you, sir. Thank you, sir. Thank you, sir. Thank you, sir. Chembo. Olayotan, ṣááyàn ọ̀dẹ̀ tí kàn sí. Bàbá Olayotan, ṣááyàn ọ̀dẹ̀ kan sí. Dìde lẹ́gbẹ̀já lọ́jọ́. Yé àwọn ọ̀jẹ̀ má pa ní ìgbọ̀n ọmọ burúkú wọ̀nyí. Báwo ló dé ṣayé ìwé báyìí? Láyé yóò dáa. Má ṣe mí báyìí. Gbàdé. Má ṣe mi ẹ má bínú. Èmi náà ṣe dáadáa. Thank you.